Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 19 títí dé ẹsẹ̀ 30. Ó kà báyìí: Nígbà náà ni Jesu dáhùn, ó sì wí fún wọn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ọmọ kò lè ṣe ohunkóhun fún ara rẹ̀ bí kò ṣe ohun tí ó bá rí i pé Baba ń ṣe, nítorí ohunkóhun tí Baba bá ń ṣe, ìwọ̀nyí ni ọmọ náà sì ń ṣe pẹ̀lú. Nítorí Baba fẹ́ràn ọmọ, ó sì ti fi ohun gbogbo tí ó ń ṣe hàn án. Òun yóò sì fi iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ hàn án, kí ẹnu lè yà yín. Nítorí pé gẹ́gẹ́ bí Baba ti ń jí òkú dìde, tí ó sì ń sọ wọ́n di alààyè, bẹ́ẹ̀ ni ọmọ ń sọ àwọn tí ó fẹ́ di alààyè pẹ̀lú. Nítorí pé Baba kì í ṣe ìdájọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́, kí gbogbo ènìyàn lè máa fi ọlá fún ọmọ, gẹ́gẹ́ bí wọ́n ti ń fi ọlá fún Baba. Ẹnikẹ́ni tí kò bá fi ọlá fún ọmọ, kò fi ọlá fún Baba tí ó rán. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ̀ sí ìyè. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, wákàtí náà ń bọ̀, ó sì dé tán nísinsìnyí, nígbà tí àwọn òkú yóò gbọ́ ohùn Ọmọ Ọlọ́run, àwọn tí ó bá gbọ́ yóò sì yè. Nítorí pé gẹ́gẹ́ bí Baba ti ní ìyè nínú ara rẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì fi fún ọmọ láti ní ìyè nínú ara rẹ̀. Ó sì fún un ní àṣẹ láti máa ṣe ìdájọ́ pẹ̀lú, nítorí tí òun jẹ́ ọmọ ènìyàn. Kí èyí má ṣe yà yín lẹ́nu, nítorí pé wákàtí ń bọ̀ nínú èyí tí gbogbo àwọn tí ó wà ní ibojì yóò gbọ́ ohùn rẹ̀. Wọ́n sì jáde wá, àwọn tí ó ṣe rere sí àjíǹde ìyè, àwọn tí ó sì ṣe búburú sí àjíǹde ìdájọ́. Èmi kò lè ṣe ohun kan fún ara mi, bí mo ti ń gbọ́ ni mò ń dájọ́, òdodo sì ni ìdájọ́ mi, nítorí èmi kò wá ìfẹ́ ti èmi fúnra mi, bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi. Orí ọ̀rọ̀ ìbáṣepọ̀ Jesu pẹ̀lú Ọlọ́run. A parí ẹ̀kọ́ kíkà wa ti àná sí pé àwọn Júù ń wá ọ̀nà láti pa Jesu nítorí pé ó mú ara rẹ̀ bá Ọlọ́run dọ́gba nípa pípe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run, ẹsẹ̀ 22. Lónìí, Jesu tẹ̀síwájú láti ṣe àlàyé yékéyéké nípa irú ìbáṣepọ̀ tí ó wà láàrin òun àti Ọlọ́run, ẹsẹ̀ 19 títí dé 20. Báwo ni èyí ṣe jẹ́ ìpèníjà fún gbogbo Kìrìsìtẹ́nì láti inú àwọn ẹsẹ̀ wọ̀nyí? Orí 1, ẹsẹ̀ 21 títí dé 23 àti 30 títí dé 33. Dárúkọ àwọn ohun tí Ọlọ́run ń ṣe tí Jesu náà ń ṣe. Kí ni ìdí rẹ̀ tí Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ ní ẹsẹ̀ 23? Nítorí ìbáṣepọ̀ Jesu pẹ̀lú Ọlọ́run tí kò ní àfiwé. Ìgbàgbọ́ àti ìgbọràn sí Ọlọ́run jẹ́ ìgbàgbọ́ àti ìgbọràn sí Jesu pẹ̀lú. Ka ẹsẹ̀ 30. Wo ẹsẹ̀ 24 fún èrè ìgbọràn sí ọ̀rọ̀ Jesu. Àdúrà. Bàbá, jẹ́ kí n lè ní ìbáṣepọ̀ tí ó dára pẹ̀lú rẹ gẹ́gẹ́ bí ti Jesu Olúwa.